mo kí yín káàbọ̀ sórí ètò wa lónìí, ètò yín, ètò wa, ètò gbogbo ọmọ Yorùbá lápapọ̀, Ọgbọ́n Àgbà. Lórí ìkànnì wa, ìkànnì yín, Ọgbọ́n Àgbà tẹlifíṣàn. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Èmi náà ni o, èmi ni o, èmi yín, èèyàn yín, ọ̀rẹ́ yín, Omilani Olúdáre Àrẹ̀mú, like father like son, ọmọ bàbá tó ń pè ní Eégúnlé tí ń lo ẹlẹ́rẹ́ àdùbí, òòṣà ńlá yín tí ń gbélé tí ń fọ̀hún ẹlẹ́rìn, agbélémọ̀ tó ń ṣe lóko. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbé tòmí lọ. Ẹ wo, ẹ ti mọ̀ mí dáadáa, Òòdù ní òòṣà ìmọ̀ fólóko. Mo máa mú nǹkan náà àwọn àkàìbà àwọn bàbá wa, mo fi ń sọmọ aráyé lóore, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Mo dúpẹ́ yìí tẹ́ ń pè wá, wọ́n nígbà kan nára bàbá ò lé, mo ní bẹ́ẹ̀ ni, ó rẹ̀ mí ní. Wọ́n lọ gé bàbá wọn lápá, wọ́n gé lẹ́sẹ̀. Ìyún mo ṣe dúró lórí ètò tèmi. Ẹsẹ̀ tó pé wọ́n gé òun la fi rìn yìí, ṣègèdè wọn ò gé. Kí mo mú wá lórí ètò yín yìí, àsèjẹ àwúrí àwọn bàbá wa, bẹ́ẹ̀ ni tàbí ń jẹ́yàn. Bá ń wá ẹja àrọ̀ gbígbẹ kan, tó o bá ti rẹ́jà àrọ̀ gbígbẹ kan, bá ń já ewé èsìsì díẹ̀, bẹ́ẹ̀ ni a ó lọ papọ̀ pẹ̀lú ata àjọsìn. Ẹ wo, àsèjẹ ni mo yẹ sọ o, bẹ́ẹ̀ bá ti wá lọ papọ̀ pẹ̀lú ata àjọsìn, bó bá ti jiná, ṣé ń gbọ́ mi, ó di jíjẹ nù. Kẹ́ ẹ jẹ́ nígbò náà ń gbòòrò tá a jọ̀pọ̀ lọ. Bẹ́ẹ̀ bá ti wá jẹ tán, ẹ mú gàásì ọ́ọ̀tì kan, ẹ mú lé lórí. Bẹ́ẹ̀ bá ti mú lé, jògbódé erùbọ̀ gàlè, bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ ni. Ẹ tún là á lò, mo tún mẹ́yìn wálé nínú. Wọ́n ní iṣu gbígbẹ báyìí kì í hun ọ̀bẹ, kò ní hun èmi o, torí mo júbà gbogbo èèyàn jáwé pátá. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbọ́n mi, tẹ́ ẹ jábùrò mi, ẹ̀yin bàbá sí mi, ẹ̀yin rọ̀ mi, mo dúpẹ́ o, mo dẹ̀ júbà yín. Rádà ṣe ní wọn mọ́, ìbà kí wọn mọ́. Èmi náà ni o, Omilani Olúdáre Àrẹ̀mú, like father like son, ọmọ bàbá tó ń pè ní Eégúnlé tí ń lo ẹlẹ́rẹ́ àdùbí. Ẹ tún là lóyún, òòṣà ńlá ni mí tí ń gbélé tí ń fọ̀hún ẹlẹ́rìn. Ẹ ṣe bẹ́ẹ̀ tí ń gbé tòmí lọ. Èdùmàrè ṣọ́ wa o lọ́wọ́ ibi. ṣèké o bele ènìyàn boni lára ó já ṣọlọ. Kò dẹ̀ ní dáa fún ayé ò ní dáa kò ní ragbá fún atọ́ àti bí àti rẹ̀. Arúgbó mọ́dàgbà òjòkú ni wọ́n rán ní jòkú ó kí arúgbó. Orí ọ̀kẹ́rẹ́ kòkó láwò tá a bá wí fọmọ ẹni agbọ́ ní ìsọ fún ẹni ìwọ ló kọ́ ló gbà. Abẹ́mọ́ o, àtẹ̀tùtù tọmọdé ibà kó ti rókò rọ ara ló ní rèé fi sàn. Mo ti wá yín délé, wọ́n sọ pé wà ní blog industry yín níbí ló jẹ́ kí n máa bọ̀ ń bímọ. Kí ló dé tó ń sọ movement mi kiri? Kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri? Àṣesílẹ̀ làbọ̀ wá bá, ohun abáṣe làákẹ́sàn rẹ̀. Orí yín gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹ ní ìdàtí jẹ́ kí ẹnikẹ́ni kó máa wàásù fún yín ní gbogbo gbà. Èló lẹ ti wá rí lò. Àṣẹrí 30,000. Nínú 170. Yàrá mọ̀ yìí o, kí mò ń pè ó má kọ́ yìí o, ara ẹ̀ lé. Mo pe tó lè pe inú wa o. O ní Àgbékẹ́ ọmọ tí ìyá bí tó fọ̀já àràn pọ̀n mi ò ní dé chọ́ọ̀chì yẹn mọ́. Àjọ plan ẹ̀ náà ni. Àti ó la jẹ́ nílé ayé. Dókítà, kí ló wí? Ẹyẹ mélòó? Daddy nation. Shock. Yes. Sọ wọn pé kò lọ sí church mọ́, ó decide láti má lọ mọ́. Èmi ò bá yín o. Jẹ́ ìrànlọ́wọ́. Ó lè ràn lọ́wọ́. Ó nílò ìrànlọ́wọ́ mi, jẹ́ ìrànlọ́wọ́ jàre. Ọ̀run wò wá ní gbàgede.